Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́, bàbá wa Imam Agba Ogbomosho, Sheikh Dr. Tole àti Yunus. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín, kò sì ní bàjẹ́ fún gbogbo wa. Bákan náà, bàbá wa ọba Ghandi Afọlábí ọmọ gẹ̀gẹ̀ kábíyèsí, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́. Agbára Ọlọ́run, èyí tí àwọn ọmọ yín tún ṣe lóríire yìí, Ọlọ́run ní jẹ́ kí ó jẹ́ àṣemọ́. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n táàgì mi pẹ̀lú ọmọ kan, Mukadaran àbí kí ló pe rẹ̀. Yẹyẹ láti jẹta kódà ẹni tí gbogbo wa mọ̀ ní ọ̀tá ìlú ọ̀tá bàbá òun gan náà bá wọn yọ̀. Ó túmọ̀ sí wípé béèyàn bá soríire òun nìkan kọ́ ló dá oríire yẹn ni. Àwọn ọ̀tá tí ò fi ó soríire yẹn tí wọ́n dẹ̀ mọ̀ wípé àwọn ò jẹ nínú oríire dandan ni kí wọ́n kíyàn kíkí tipátipá. Ó wá bọ́ sí online ó gbé píkṣọ̀ òun àti bàbá tí wọ́n ti yà láti bí ọdún 4. Ẹni ó gbé mi jáde lẹ́yìn ìyẹn ó gbé síta níbi tó ti ń báwọ́ tipátipá pẹ̀lú bàbá kábíyèsí. Ó wá ń congratulate wọn. Ní tèmi mọ̀ ní wípé ẹni tèmi bá ń bá jà tí mo bá dẹ̀ mọ̀ wípé lágbájá yìí mo mú un lọ́tàá tí mo mọ̀ tí mò ń rò lọ́kàn ara mi bí wọn náà ti ń rò òun wípé ilé ikú sí ọ, bàbá ò lé ikú sí ọ, but lọ́kàn rẹ tí wọ́n ń rò òun ni bẹ́ẹ̀. Mi ò ní ṣe tó ṣe yẹn pé ààfin Ṣọ̀un òun náà ti wé láwàní. Adé ẹ̀mọ̀ pé bàbá Ṣọ̀un òun ló fi jẹ, ó dẹ̀ ń parọ́ fún yín pé irọ́ o. Ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí, fídíò tá ń wò yìí, bàbá wa abẹ́sẹ̀ àwọn àbáwọn kọ́ yẹn ni bàbá wa abẹ́sẹ̀ nú abẹ́sẹ̀ láàfin bàbá sọ́wọ́ ọba. Wọ́n rán mi sí gbogbo ẹ̀yin mùsùlùmí tá a bá fẹ́ sọ kí ni tó ṣeun. Ó jẹ́ ìránṣẹ́ fọ́ba, ó jẹ́ òṣìṣẹ́ ọba, ó jẹ́ ìránṣẹ́ ọba. Kátẹ̀pẹ́ ọba ò wá rán ọ níṣẹ́. Ìgbà wọn fẹ́ rán ọ tí wọ́n fẹ́ rán ọ, ìgbà yẹn ti ṣe kí ni ó ti kọjá. Àwọn tó jù ọ lọ nípò, àwọn tó jù ọ lọ lọ́lá, àwọn tó jù ọ lọ ní ẹ̀hànà, wàláì wọ́n lo Ògbómọ̀ṣọ́ yìí, wọ́n lo rádaràda gbẹ̀yìn ayé wọn ni. Gáì kan bẹ ń jẹ́ Sàlìmánù. Èwo nínú ìran rẹ̀ lórí jáde bá wà nìran Sàlìmánù mọ́ nínú Ògbómọ̀ṣọ́ yìí lónìí. Ìwà abú tó wù fún Ògbómọ̀ṣọ́ wá sẹ̀san rẹ̀ fún. Ó wá parí ayé ẹ̀ síbi tí ò dá. Gáì kan bẹ wọ́n pè ní Tóńbólò. Òun náà lo Ògbómọ̀ṣọ́. Ó lò owó tí ẹ̀ ṣètò owó ṣètò gbọ́n táwọn eléyìí ṣe. Ó tí ì ṣètò àwọn mélòó ni ìgbà olùwọ́ bẹ̀rẹ̀. Tóńbólò Gambo báyìí l'Ògbómọ̀ṣọ́ mú níjọ́ tí wọ́n fẹ́ mú wọ́n mú báyìí síkún ni. Ẹ̀kọ́ inú ààfin náà ni àti wí láwàní. Ṣé ń gbọ́? Inú ààfin láti wí láwàní fún ìmọ̀mù wa Dr. Tole Ayélára. Ṣé ẹ gbọ́? Inú ààfin yìí láti wé láwàní fún. Inú ààfin yìí tá a wà yìí iná láti wé láwàní fún. Kọ́n tó wá lè jẹ́ àmẹ́ni tó wé láwàní fún, wọ́n tó wá dá akọ rẹ̀. Lọ́hùn tí ń bá ṣe ní ẹnu ọ̀nà tó wà lọ́hùn ni ẹnu ọ̀nà tó wà mẹ́jọ náà gíláàsì tí wọ́n sún báyìí ni ó fọ́ ń jọ náà. Àwọn tọ́rọ̀ sojú wọn náà ń sọ̀rọ̀ yìí. Àwọn tán wà ń bẹ̀ tí wọ́n sọ̀tàn fún òun ló jáde ní sọ̀rọ̀ yìí. Ṣé rọ́mọ yẹn ẹ má máa táàgì wa pẹ̀lú fídíò ẹ̀ mọ́. Damage control lásán náà pípù yẹn ó ti yé. Tẹ bá wọ́ọ̀ṣì wọn ẹ rí i pé gbogbo ìgbà tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ti jáde pé àwọn kí bàbá ọba Ghandi náà máa sáré jáde. Kò sí ohun tó ń fà á ni pé ẹ̀rù ń bà wọ́n ó ti yé. Wọn ò fẹ́ kí mọ̀ọ́mù Àgbà Ògbómọ̀ṣọ́ àti bàbá ọba Ghandi kí wọ́n jọ wà ní ìṣọ̀kan mọ́ ó ti yé. Torí bẹ́ẹ̀ náà wọ́n ti ń jẹ ibi máa dàrú yẹn làwọn ti ń jẹ ó ti yé. Ohun tó fà á nìyẹn. Ṣé tẹ bá wá ń táàgì wa pẹ̀lú nígbà tẹ́ ń táàgì mi pẹ̀lú irú eléyìí ó dà ẹ jẹ́ agbọ́rọ̀ ẹnu ẹ̀.
ẹ̀yin èèyàn mi ṣe ti gbọ́ fídíò yẹn a ti ń play rẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n Yorùbá ní kokoko báyìí òun là ń rán fáadí tí àríyé màmá play rẹ̀ kí lẹ ní tẹ́ ẹ lè fi. ó ní ẹ̀yin náà ẹ ti gbọ́ àkọ́kọ́ dung lásán ni bọ̀bọ̀ yìí dung ó ti yé ẹni tí ó wà dormant ó dára wọn kò lè sọ̀rọ̀ dáadáa ọ̀pọ̀pọ̀pọ̀ ló wí ọ̀rọ̀ ò dámọ̀ lẹ́nu tẹ́yìn náà bá tún wá wò ṣe sí ẹ̀ náà ẹ rí i pé bí ẹni táyé ń ṣe ni bó ṣe ń hanra ló ń ṣe jágajàga ló ń rẹ́rìn bí ẹni ayé ń ṣe ṣérù yẹn là á máa wá dá lóhùn àlàáfíà làwa ń wá àwọn pípù yóò lè wá àlàáfíà kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe kò sí bọ́n ṣe ní ṣe fídíò torí pé àwọn ò fẹ́ àlàáfíà rárá torí pé wọ́n ti mọ̀ yí pé tàlàáfíà bá jọba àwọn ò ní jẹun mọ́ ibi yóò máa pa wọ́n ní ìlú ni ó ti yé òun ní àti òun àti àwọn sẹ́ẹ̀tì wọn so tábà wá ń rí tí wọ́n ń sọ̀rọ̀ tó jáde lónìí tó ní àwọn ọ̀rọ̀ tó ti kú tó ṣẹ̀ tó ń sọ ẹ ti mọ̀ pé làákàyè ẹ kú ẹ sọ new one tó mú jáde nínú gbogbo tó sọ gbogbo fídíò tó ṣe látòkè délẹ̀ kí ni new one tó gbé jáde pé bóyá ọ̀rọ̀ yìí ó tuntun ní o ju ìta ti ń gbọ́ tẹ́lẹ̀ lọ ọba ló fi mọ́ọ̀mù jẹ́ ọba kọ́ kinní kan òkè kí la fẹ́ ṣe sínú ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ ohun tó wá pa mí lẹ́rìn jù ó sọ wípé àwọn kan ń dà lóru ẹ jọ nínú àwọn tí wọ́n ń pèpè sí àlàáfíà àti irú àwọn eléyìí tí wọ́n ń pèpè sí ìjà ta ló ń dà lóru tó sọ pé ọwọ́ ṣìkún máa mú ìmọ̀ọ́mù ṣìkún ẹ ti rí pé làákàyè ẹ kú ó lọ ń gbé fídíò bàbá wa wákìlù fídíò tó ti ṣe tipẹ́ ó lọ ń gbé jáde ọba ló fi kíní jẹ ọba kíní kan kọ́ ló fi kíní jẹ làákàyè tiẹ̀ kú orí ẹ ò pé mùkádàmù tó bá jẹ́ pé orí tiẹ̀ pé dáadáa ni ó mọ̀ wípé ìjọ́ tí wọ́n fẹ́ fi gbogbo ẹ̀ láti kí látẹ̀tún fẹ́ máa ṣàlàyé fún gan ẹ wo ẹ má jà máa ṣàlàyé nǹkan kan mọ́jàre ó ti yé ìjọ́ tí wọ́n fẹ́ fi ìmọ̀ọ́mù jọ béèrè lọ́wọ́ bàbá pàràkò yìí náà ṣe bí bàbá pàràkò yìí ló dìídì sọ wípé bàbá wọba nígbà náà sọ wípé àwọn ò ní yan ìmọ̀ọ́mù ẹ̀yin mùsùlùmí ní kẹ́ lọ yan ìmọ̀ọ́mù tó bá tẹ́ yín lọ́rùn àṣé làákàyè tiẹ̀ kú ni. àwọn ò ní yàn fún ìdílé kan. àwọn ò ní yàn fún ìdílé kan. pé ìdílé báyìí ni ẹ lọ. ìdílé báyìí ni ẹ lọ. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àmọ́ ẹ̀yin àgbààgbà àfà ẹ̀sìn tàbí ẹ̀yin náà lẹ lọ tó kẹ́ foríkorí. tẹ́ ẹ béèrè ọmọ oyè kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ lò kẹ́sì mú wa ká mú wa káwá sí interview fún wọn ẹni tó bá gùdù mẹ́ẹ̀ ẹni tó bá gùdù mẹ́ẹ̀ ní ká mú wa ká sì fi joyè. àbí bàbá pàràkò yìí ẹnu wọn kọ́ ló fi sọ jáde ṣe rí bọ̀bọ̀ yìí damage control lásán lélẹ̀ jàre dung ni ó ti yé ó wà dormant ó ti yé ẹ mọ̀ ẹni tó bá ti wà dormant tó ti dung tó kò sí ohun tẹ́ ẹ máa bá nírú ẹnu wọn tó ju irú tó ń ṣe yìí lọ bó ṣe máa ṣe àtàyà mọ̀lìkì àmọ̀tì ní àwọn ìgbọ́n mọ́ láéláé ó ti yé ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ẹ́ dì kọ̀ọ̀kan wa gbọ́ mi dáadáa ẹ táàgì mi lórí fídíò ẹ má máa wọn mọ́ ẹ ti gbọ́ ẹ má máa táàgì wa lórí fídíò wọn mọ́ gbogbo àwọn eléyìí wọn relevant nowhere to be found ìmọ̀ọ́mù ó ní ìmọ̀ọ́mù àdúrà wọn òun gbà téèyàn bá rí irú ìmọ̀ọ́mù yẹn kó ládùúrà mọ̀ọ́mù òun gbà ṣàdúrà tí yín ló gbà ìmọ̀ọ́mù tẹ ládùúrà rẹ̀ ò gbà ṣe mọ iye tó lọ́hún ti ṣe fún ṣe mọ iye oríire tó ti ṣe ìwọ tàdúrà yín wá ń gbà kí ni achievement yín látijọ́ tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ látijọ́ tẹ̀ tí ń fa wàhálà tẹ̀ tí ń dààmú kí ni sọ achievement kan ṣoṣo tẹ́ ẹ ṣe the only achievement tẹ́ ẹ ṣe ni pé ẹ gbé kàbí sanra ẹ̀dẹ̀ gba fóònù ẹ̀dẹ̀ pé ọlọ́pàá gba fóònù méjì lọ́wọ́ mi the only achievement tẹ́ ẹ ṣe láyé yín nìyẹn pé ẹ gbé kàbí sanra pé ẹ bá mi gbé kàbí sanra kẹ́ ẹ tì mọ́lé kẹ́ ẹ gba fóònù ẹ̀ lẹ́yìn achievement yẹn ẹ sọ achievement míì tẹ́ ẹ tún ṣe tó wà relevant kò sí ẹ ní achievement kankan náà ìmọ̀ọ́mù tó wá ní a lot of achievement ìmọ̀ọ́mù tó wá ní a lot of achievement ó lẹ wá ń sọ wípé kò láṣìírímẹ́ǹt ó ń ṣàdúrà àdúrà ẹ̀ ò gbà ọmọ bọ̀bọ̀ yìí ẹ wo ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin fáǹsì Imam Agba Ogbomosho gbogbo ẹ̀yin fáǹsì ọba Gandhi Afọlábí Òmùgẹ̀dẹ̀ kábíyèsí ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwa tá a bá mọ̀ pé lóòótọ́ àlàáfíà là ń wá nínú ìlú kò yẹ ká tún máa support irú àwọn pípù yìí mọ́ kódà tá a bá rí fídíò ó yẹ ká stú ẹ̀ sókè tá a bá ti ń rí i pé ọ̀rọ̀ tó bá ti ń jọmọ́ yìí pé kíjà wáyé láàrin ìmọ̀ọ́mù àti ọba ni wọ́n sọ ó yẹ ká sún fídíò yẹn síwájú ni pé olórí ibú làwọn ilé ẹni ayé ṣe ẹni tó fẹ́ ba ìlú jẹ́ náà àwọn ilé yìí torí pé
ìlú tó ti ń tò ẹ̀rí bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n dìídì kí bàbá ọba Ghandi ìwọ́dẹ̀ torí ẹ̀ jáde ó ṣe 1 hour fídíò ó wàá níṣẹ́ ni ọlọ́run kó jọ kó má jẹ́ ká dáràn Mukadaran nǹkan ń ṣe é lọ́pọlọ ọlọ́run níjó bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wọ́n ọmọ ìpa kámẹ́rà àníṣàgbákò ayé